Ẹ kú ojúmọ́ ẹ̀yin ènìyàn wa. A kú bójọjọ́ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí. Orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ò ní dàrú, kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ayé òun ọ̀run. Ìbà Ọlọ́run Elédùmarè ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè. Agbénimọ́dẹ̀yìn afúnimọ́ṣèrègún ọba ológunlọ́lá ní ìlẹ́yẹ. Ọ̀gbàgbà tí ìgbà ará àdúgbò abọ́ ọ̀gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ náà fìn ìbà. Elédùmarè ó dọ́ rẹ o. Má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ o. Ẹ̀yin àgbààgbà afẹ́, ẹ̀yin àgbààgbà náà àwọn obìnrin, ẹ̀yin akáṣọ lérí mọ́rẹ̀rù obìnrin bàmùbàmù tàyànyàn, ìbà yín o. Ìbà aláàlú ògiri òkò. Ọba ẹlẹ́kùn sunkún kẹ́rù ọdẹ́pẹ́ ẹlẹ́kùn, ọba dátọ̀rọ̀ tí ò tó dá sí. Ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ṣẹ́jọ ní mísúnmí láàárọ̀ yìí sọ fún ẹbára jẹ́ látọ̀ pa. Èṣù mọ́ ṣe mí ọmọ ẹlòmíì ní ọlọ́ṣe. Èṣù mọ́ ṣe ilẹ̀ Yorùbá o. Mo má dojú ìjà kọ ilẹ̀ Yorùbá o. Gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá pátá ni wọ́n bá wa dojú kọ. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ. Alápòkà tọmọ ara yín pè lálápòore. Ilẹ̀ mọ́jà ṣe ọ̀tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀. Mọ́jà gun ayé ogun alẹ́sẹ̀ mọ́jà jìsọ́fẹ́ ayé mọ́jà taṣọ àgbàlagbà mọ́lẹ̀. Aṣọ ọ̀kà ènìyàn mọ́jà bá wọn tẹ̀. Elédùmarè ó dọwọ́ rẹ o. Ìbà rẹ o. Ká tó bọ́ sínú agbámi ètò, ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ fi tó àwọn ènìyàn wa létí nípa àwọn èèyàn tó máa ń ṣèkọlù sí wa lábẹ́ kọ́mẹ̀ǹtì. Ṣé rí nínú gbogbo nǹkan ni Yorùbá máa ń gbà, pàápàá jùlọ tó bá dorí àṣà wa, tẹ́ bá àwọn bàbá wa, tí àwọn bàbá wa bá jẹ́ èèyàn tí ò tọ́lọ́rẹ́tì ni láti lẹ̀ wá, ẹ̀ṣẹ̀ àjòjì tó wọlé Yorùbá wa kò ní dúró. Ṣùgbọ́n àwọn bàbá wa jẹ́ èèyàn tó yẹ pé wọ́n máa ń gbà ara wọn gbàlejò, ara wọn rárá gbàwò sísí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn náà ni wọn lókùrò rẹ̀ èèyàn wọn ní kí ike èèyàn jọ. Nítorí jámọ́ mélèé wá ni pé ẹlòmíì ó mọ̀ pera rẹ̀ lọ́mọ Yorùbá, ṣùgbọ́n ìwà ọ̀tẹ̀ táwọn bàbá ńlá wọn wù tó fi da ilẹ̀ irú ìṣe ń bẹnu àwọn ọmọ wọn náà ti ń dàgbà sáàrin wa. Òun ò ní mọ̀ pálá ìdá lòun, kò ní mọ̀ pé ìwà burúkú lòun wù. Yóò rò pé Ọlọ́run yọ̀ǹda ọ̀rọ̀ sísọ fóun ni láti ṣe nǹkan tó bá wù òun. Ẹnìkan bá sábẹ́ kọ́mẹ̀ntì mi, ó ní ládùúgbò àwọn alálẹ̀ nǹkan tẹ́ ẹ mọ̀ pé iná ó yẹ káwọn alálẹ̀ wọ̀nyí náà ti dáhùn láti ẹjọ́ iná náà kí wọ́n ti bá àwọn Fúlàní jà. Mo wá dákẹ́, tí n bá kọlù yóò dàbí ìkọlù bọ́mí ìfẹ́ kọlù, màá kàn fóun náà ní làákàyè àtòyé ni. Àtọdún tẹ́sí àjòjì ti wọlé Nàìjíríà, pàápàá jùlọ ẹjá sọ ti ilẹ̀ Yorùbá, ẹmọ́jà sọ ti orílẹ̀-èdè, ẹmọ́jà sọ ti gbogbo apáta. Kí ni àǹfààní àti èrè tá a ti jẹ́ ń bẹ̀? Ó yẹ kóun náà ó lè dáhùn kó tó máa bú àwọn alálẹ̀ tiwa. Alálẹ̀ tóun sì ń bú òun ò mọ̀ pé àwọn bàbá tòun náà wà ń bẹ̀ o, bàbá tó bí nínú bẹ́ẹ̀ bàbá tó bí bàbá ńlá bàbá rẹ̀ wà ń bẹ̀. Tóun ń dọ́gbọ́n bá wí tí ó mọ̀ pé àwọn bàbá òun lòun bá wí, kẹ́lẹ́ mọ ibi tí èdè Yorùbá tó ti bàjẹ́ dé. Ó là ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ gbọ́ yín tán tó sọ jáde lórí ahọ́n yẹn kò mọ̀, yín tó jáde nínú ọpọlọ rẹ̀ yẹn kò yé pé ọ̀rọ̀ tó bá òun wí ni. Kò mọ̀ pé bàbá òun náà ń bẹnu àwọn tó ń sọ pé kò yẹ kí wọ́n ti jà. Ìwọ tí wọ́n gbàgbọ́ pé bàbá rẹ̀ ẹrú Ọlọ́run ni, wáì tí Ọlọ́run yẹn ò ti gbèjà Nàìjíríà jẹ́ ta wà náà sí àtúnṣe dìwò yìí tẹ̀sí ń pè lójoojúmọ́. Tó jẹ́ pé ojúmọ́ kan ò ní mọ́ tẹ́ ẹ̀ ní pè é. Ṣó yẹ kó orílẹ̀-èdè orí bó ṣe rí? Ẹ má jẹ́ sọ̀rọ̀ síra wa. Tọ́rọ̀ ò bá jáde lẹ́nu yín, ẹ máa ń rò jáde láti inú ọpọlọ. Ẹ má jẹ́ kọ́rọ̀ kan jáde nítorí pé ẹ fẹ́ fi àwọn tí ẹ fẹ́ wíkìn àwọn èèyàn tí ń bá yín sọ̀rọ̀, àbẹ́ ẹ fẹ́ fọ̀rọ̀ sáwẹ́wàá, àbẹ́ ẹ fẹ́ ṣe yẹ̀yẹ́.
torí ẹ̀ mọ̀ torí ẹ̀ la ṣe ń sọ gbogbo ìgbà wípé àwọn tó ọdẹ kọlù yẹn táwa bá tú wọn lẹ̀ lánà kejì wọn ó bá wí tá a bá tú wọn lẹ̀ sí wọ ṣùgbọ́n mi kì í ṣe irú ẹ̀ ń tèmi. That's one thing about me. àmọ́ tù wọ́n ni ṣé ẹ mọ̀ tó jáwọn náà ò dákẹ́ tí wọn ò dá wa lóhùn láti ẹjọ́ yìí ṣé ẹ mọ̀ tá a ti ṣe ẹ mọ̀ iye ọdún tá a ti pa wọ́n tì tá a ṣe ń jí wọn padà ibi tá a bá délé ní tí gbogbo wa tí yé wa ń ṣe padà yìí ṣáà mọ̀ iṣẹ́ táwọn alálẹ̀ gan ṣe tó fi débẹ̀ pé iye wa kọ́kọ́ síná gbogbo wa tá a dóyè láti kẹ̀yìn sí wọn láti ọjọ́ tó ti pẹ́ irú àbàbà tó bàbá tiwa wọ́n ti kẹ̀yìn sí wọn káwa táwa jẹ́ ìran kẹta ká tó mọ́ wa gbé wọ́n wá fẹ́ kí wọ́n dáhùn ṣẹ́jú mẹ́rin eléyìí tí wọ́n ti ń sìn bọ̀ láti over 200 years kí lèrè tẹ àwọn bàbá rẹ jẹ kí wọ́n tó wọlé sùn àti ìwọ́ tó ọjọ́ mọ́ kí lèrè ṣèbá àwọn àtọ̀rìn wa tí ò gbádùn iná náà ń sọ gàlí gbogbo yín lórí ẹ̀sìn wa ló kó ẹrú dòní ẹ̀ tí màá bẹ́ sí bọ́m̀bẹ̀ débi pé ibi tó burú dé àwọn nǹkan ń pera wọn lẹ́rú nínú wa tí wọ́n tó accept ẹ̀ tí wọ́n tó fọwọ́ rẹ̀ bọ́jú pẹ̀rú làwọn níbi àyè mọ̀kànmọ̀kàn ìdí nìyí ẹ má jẹ́ ká máa ṣe kọlù síra wa tẹ́ bá réyàn kì í ṣe channel ti tiẹ̀ ní channel tèmi ni tí bá sọ nǹkan ń bẹ̀ láti fi jẹ́ àwọn èèyàn wa hope tó o bá rí pé kò bẹ́ ẹ lára mu má kọ́mẹ́ǹtì kàn ara close ẹ̀kọ́ gbàbí tiẹ̀ lọ kì í ṣe láti wá ṣe kọlù sí mi kò mọ ọpọlọ dání ìkọlù ẹnu ni kéèyàn máa tẹ nǹkan kọ́mọ dọ́gbọ́n bú èèyàn lórí ọ̀rọ̀ Ọọ̀ni Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ nípa ti bàbá Ìjẹ̀bú ìyẹn ti lọ ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀mọ́ torí mo rí pé àwọn èèyàn wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní gbọ́ wọ́n ní bàbá Bóyánúdó tá a ṣe bẹ̀rẹ̀ nínú Èpo Ẹ̀pà ẹni tí ó yóò lọ̀rọ̀ ilẹ̀ Yorùbá báyìí ọ̀pọ̀lọpọ̀ ti ṣá ọkàn àwọn kan wà níwá tó ti ṣáko lọ tó jẹ́ pé ẹ lè rí wọn pé padà àfi tó bá wu Elédùà tó fẹ́ pè wọ́n padà ló kù ọkàn tí wọ́n ti lọ bringing tán ní ó yàtọ̀ sírò tiwa so kì í ṣe dandan ni mo fẹ́ràn ìran Yorùbá púpọ̀ a kì í wá ẹni nídìí àwọn nǹkan tí àwa ìwérò àwérò onílàkàyè yẹn la fẹ́ tí ó ro àròjinlẹ̀ tí ó gbà f'Ẹlẹ́dùmarè pé bọ́ọ̀ ṣe dá mi ni mo ṣe mọ̀ yìí èyí sàwọn tí ń káàkiri ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá a sọ̀rọ̀ kan bíjọ́ mélòó kan sẹ́yìn ó ti jẹ́ pé ààrẹ nu mú wá sórí ẹ̀ mọ́ nípa pé káwọn èèyàn wá gbáradì pé ìkọlù ńlá ń bọ̀ níwájú fúnra Yorùbá mo rí pé àwọn èèyàn ti gbìyànjú gan nílẹ̀ Ondo ọwọ́ dẹ̀ tẹ ara àwọn Àmọ̀tẹ́kùn kan ọ̀rọ̀ yẹn ò tí ì clear sí mi dáadáa bọ̀ máa mọ́rọ̀ wá lórí ẹ̀ nígbà tọ́rọ̀ yẹn bá níyànjú sí mi dáadáa mo mọ̀ pé lágbára Ọlọ́run ṣàfihàn rẹ̀ mo gbọ́ sítórì kan lánàá lẹ́nu ẹnìkan tó tí ì sọ ọmọ ọ̀dọ̀ wa ń bí tó jẹ́ ara àwọn àjòjì gbogbo ó ní bí Yorùbá ṣe múra lẹ̀ ìdè ìkọlù ó ní àwọn tí wọ́n fẹ́ kọlù yín gan àyà wọn ti ń já mo wá bèèrè lọ́pẹ́ are you sure ó ní ti máa mọ nǹkan tí ṣẹlẹ̀ kò sọ fún mi délẹ̀ bọ́ mo mọ̀ pé ìgbáradì yẹn ó kàn wọ́n léwu àwọn gan mọ̀ wò pé táwọn bá ṣe kọlù ọwọ́ bá kílẹ̀ mọ́ lọ mọ́ pẹ̀lú wọn torí ẹ̀ mo ṣe sọ pé Yorùbá ẹ má wàá jẹ́ àsinmi èèyàn máa dọ́bù effort èèyàn ni ẹ fi lé ẹ fi kún gbogbo bí tẹ́ ẹ rìn dé lórí ìrìn àjò ààbò ẹ tó fi kún ẹ má jẹ́ òde kù ẹ má jẹ́ kẹ́mi rẹ̀wẹ̀sì báyìí tẹ́ lọ sinmi tẹ́ sinmi sára ìkọlù yẹn ń bọ̀ nítòótọ́ tọ́ra gbáradì nítorí wa àwa náà dẹ̀ ti ń gbáradì nítorí wọn a ní sọ́jú báyìí lọ tọ́ra àgbọ̀dọ̀ máa fi gbogbo àṣírí ìrìn àjò wa
hàn lórí atẹ́gùn mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a jọ sọ pẹ̀lú àwọn èèyàn wa láìpẹ́ yìí. Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ mú wá ní ṣókí, àwọn ará òkè ọ̀hún tó jẹ́ pé wọ́n sọ̀jọba dí títí wọn páwọn nìkan làwọn lẹ́tọ̀ọ́ sí kórí òkèlè wọn mọ́ pọ́n. Àwọn ọmọ wọn náà tí wọ́n ń rí àṣírí ara wọn, wọ́n ń ráṣírí ara wọn. Ṣé rí gbogbo ọ̀rọ̀ wọn fẹ́ kọlu ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu, wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ wọn, wọ́n fẹ́ ṣe dá ẹ̀mí wọn lógbodò, Ọlọ́run níjó ṣẹlẹ̀ o. Òótọ́ lọ̀rọ̀ yẹn wáyé, òótọ́ ni, ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ pọ̀ ó wáyé, àṣírí tú ni, Ọlọ́run ló dẹ̀ tú àṣírí yẹn. Gbàtọ́ Ọlọ́run dẹ̀ tú ipa àwọn pin. Tẹ́ bá rí ìròyìn ọ̀pọ̀lọpọ̀ tá a tún gbọ́ tó sọ pé gọ́vnọ̀ kan ní former gọ́vnọ̀ kan ní lápá ìwọ̀ oòrùn ọ̀dọ̀ wa ń bí ó wà involved. Àwọn èèyàn ti kọ́kọ́ rò pé Yorùbá ni, mọ̀ á ti máa pàbí tó ti wá nílẹ̀ Bayelsa ní gómìnà yẹn ti wá tó ti ṣèjọba rí ń bẹ̀. A gbọ́ gbogbo bó ṣe ní àjòpó ti sá kúrò lórílẹ̀‐èdè yìí níjọ́ táṣírí ti tú ló ti bẹ́ dànù. Gbogbo bó ṣe rìnrìn àjò ẹ̀ tó fi wọ India pátá náà sọ, gbogbo ẹ̀ náà sọ kẹ́lẹ́ mọ̀ wípé àwọn èèyàn kan fẹ́ gbé jòrú san bàbá yẹn nítòótọ́. Ṣe rí eré náà ó jáde kó gbọ́ fún bàbá wípé àwọn ará abẹ́ ò fẹ́ nǹkan tó dáa. Ìyẹn sì fagbára ní okó tó bá ti kú. Tí Ọlọ́run bá fún yín ní opportunity orí ọ̀fẹ́, tẹ́ ẹ bá rí wípé apá ò ṣe sánmọ́ ń bẹ̀yẹn ẹja ká lérí. Torí lórí ẹ̀mí gbogbo àwa tá a jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá, kí ilẹ̀ Yorùbá gba ìdáǹdè olówó lẹ́mìí wa, ká mórí bọ́ kó lọ́wọ́ oko ẹrú tá a wà. Gbogbo ìlàkàkà yín àwọn ò rí, torí kò kú ọbẹ̀ wọn lẹ́fẹ́ tàǹpà pẹ̀lú. Nígbà tẹ́ gbé ọ̀rọ̀ táàsì wá, a mọ nǹkan tí gbogbo wọn fẹnu wọn sọ. Ọ̀rọ̀ tax tẹ́ gbé kalẹ̀ yìí, bó tẹ̀ jẹ́ pé ó ní àwa tá a jẹ́ Yorùbá náà lára, kì í ṣe pé kò ní wá lára o, ṣùgbọ́n ó ti má wá lára. Wípé kò sí bá a ṣe fẹ́ ṣe tán ní sàṣàkọ́lẹ̀. Ìṣàkọ́lẹ̀ ni ààfin máa ń lò tí fi máa tó àgbègbè rẹ̀ ṣe láti yíjọ́jọ́ àti sọ láìmọye gbà. Bẹ́ẹ̀ ni ó máa rí ní àtìtì, bó ṣe rí látìtì kọ́ sí, bẹ́ẹ̀ náà ni ó sì máa rí lọ títí láéláé, ayé àìnípẹ̀kun. Gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ nìyẹn. Now ọmọ wọn kan wá jáde wá ń give analysis, ọmọbìnrin Haúsá kan ó give analysis lórí táwọn tó jẹ́ gọ́vnà wọn tí wọ́n rírò àti bí wọ́n ṣe ń so owó wọn kúmọkùmọ. Pẹ̀lú ìgbà tíjọba bàbá Tinubu ìdè ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kẹ́kọ̀ọ́ bí èèyàn ti máa ń generate owó, wọ́n yìí generate kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Owó tí federal government bá mú wá ni wọ́n dòde, owó tẹ́kìtì Ọ̀ṣun nǹkan kan àwọn ìlú kéréje nílẹ̀ Yorùbá ìbá dájọ́ àtàwọn kọ̀ọ̀kan nílẹ̀ Ìgbò, wọn ni àwọn ìlú táwọn yìí nílẹ̀ Haúsá gbẹ́kẹ̀lé tí wọ́n ń pín. Òun ló fà á tí wọ́n fi fẹ́ ní àwọn èèyàn wọn lára, bá ṣe ń kó wọn jẹ lọ táyé wọn burú sí lójoojúmọ́ yẹn ó tẹ́ wọn lọ́rùn. Ó wà lára nǹkan tó jẹ́ kémi ó jáde wá wípé báwo làwọn ṣe máa ṣiṣẹ́ táwọn nǹkan ó máa sùn tí wọ́n máa gbádùn, tó wá jẹ́ pàwọn ni wọ́n máa jẹ ìrìn àjẹjù lórí nǹkan yẹn. Ibi tí wàhálà ti bá wọn nìyẹn. Tá a fi sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu, àwọn dẹ̀ rò pé àwọn ní population lórí wa, lórí ọ̀rọ̀ òṣèlú, lórí ọ̀rọ̀ òbò. Kọ́lọ́ọ̀bá lánàá ẹgbọ́n nǹkan tọmọbìnrin yẹn sọ. Did you know that the North accounts for over 60% of people living in multidimensional poverty in Nigeria? And this is from the statistics from the National Bureau of Statistics for the country. This means that most of the people who are struggling from low income, poor housing, lack of access to education, lack of access to good health care, come from the North and live in the North. According to UNICEF, we have over 20 million out-of-school children in Nigeria. Did you know that more than half of those 20 million children are from the North? Of the 20 million out-of-school children we have in Nigeria, over 12 million of those children are from the North.
Bauchi, Zamfara, Kebbi, and Katsina, they have some of the highest numbers of out-of-school children, not just in the country, but in the entire world. And when it comes to insecurity, over 70% of the insecurity incidents that we have suffered in the country hail from the north. Between January to October today, there have been accounts of over 1,500 people that have been killed, over 500 reported cases of kidnapping in the country. Over 70% of these reported cases are from the north. Banditry and kidnapping has become a multi-million naira industry in the north. Northern Nigeria holds the record for the most displaced number of communities because of insecurity in the country. And let's talk about money as well, because as much as we love to say that there's money in the north and people in the north have money, is a select few people that have money in the north. And when I say that, I mean the 0.01% of northerners that have money. Because when it comes to internally generated revenue, the north contributes the least in this country, the least. Out of Nigeria's top 10 revenue generating states, Kano and Kaduna are the only northern states in that top 10. Out of the 10 states, there are only 2 northern states up there. And out of the top 10 least revenue generating states, the north is leading, with 8 states being on that list and only 2 southern states being on there. 8 northern states and 2 southern states when it comes to the least revenue generating states. If you pick 3 northern states, let's say you pick Taraba, you pick Zamfara, and you pick Kebbi, these 3 states combined, the revenue they generate is not even nearly half of what the second most, the second most revenue generating state in the country. And yet, despite this low revenue, they are still having one of the highest costs of governance in the country. Imagine a state generating a revenue of less than 10 billion naira and having the cost of governance of over 50 billion naira in 1 year. That is an average statistic from a northern state. Spending billions maintaining government offices, convoys, and political appointments, while the rest of the north continues to die of hunger and bleed. And what's sad about all this is the fact that the north is full of natural resources. The north is not poor, but the people in it, we have states like Zamfara, Niger, and some parts of Kaduna that are rich in gold and other mineral resources. The insecurity we see every day in this region is not a coincidence. It is a part of the system that keeps our region unstable, so the exploitation of the region can continue unchecked. The population of the north makes up more than half the full population of the country, but that population is only remembered when election time comes and that number is needed to win an election. The only time the power of the north is remembered is when election time is here and they need our votes. Everyone is familiar with the saying, the north decides who rules Nigeria. Imagine the region who decides who rules Nigeria and yet still being the most neglected region of them all. We have the numbers, we have the votes, we have the power, but there's nothing to show for it. All we have is at every election, rather than using that power that we have to demand for real and sustainable change, we let ourselves be blinded by tribal and religious sentiments. And our politicians know this and they know how to use it. And that's why they come back to us every 4 years to give us back the same promises over and over and over again. Empty promises. They don't want better for themselves because they do not, first of all, understand what better means. And they are too busy being blinded by religious sentiments, by tribal sentiments, to even open their eyes to see that there is so much more that they can have for themselves. Influencers and media voices in the north spend more time promoting division than they do development. The only time you hear these people speak up is when it is a news that they know will incite some form of tribal or religious war.
They love to talk about ethnicity, they love to talk about tribe, they love to talk about religion, but they do not talk about education. They do not talk about the millions of children that are out of school. They do not talk about industry. They do not talk about the fact that there are millions of children that are currently homeless. They do not talk about these things because these are the things that will not get them engagement. They care more about the engagement and the traffic on their page than they do about the lives of children, about the lives of Northerners in general, about the betterment of Northerners in general. The out-of-school children that we have that are also homeless, they cannot read, they cannot write, they cannot do anything for themselves. All they know their entire lives is violence. And what do they end up doing? They grow up and continue to incite that violence that they have been introduced to. We do not talk about that. We don't, because it's not something that would bring engagement. It's not something that would bring engagement to the media voices, to the media houses or whatever, to the influencers and the media houses. I always love to say that the North needs to wake up, right? But the more you see the people that think in the North, the more you see how the thought process of people in the North is, the more you kind of lose hope for any change to happen in the North. Because, you know, it's so crazy to me and it's so incredibly sad to me. You can sit and talk about something that is plaguing the North and the same Northerners will be in your comment section insulting you that why are you saying this, why are you saying that, or they will bring whataboutism inside it. Instead of focusing on the issue itself and saying, yes, this is an issue that needs to be fixed, and speaking up and demanding for that thing to be changed for the good, they will focus on doing whataboutism. Take, for instance, we're talking about the child marriage thing right now. And I have so many people, I've been deleting so many comments. I have so many people that think I am a Southerner simply because I am speaking English. I am a Northern girl from Katsina State. But they think I am a Southerner because I'm speaking English. And they keep telling me, oh, what about the Southerners? All you people that have girlfriends, that are young, you people that are marrying. I was like, it does not matter. We still have the same issue, which is child marriage. And it's not something that you're going to say, but if these ones are doing it, so why are you talking about the ones that we are doing as well? It's such a flawed way of thinking. But then again, like I said, we have a lot of work to do in the North, and it's not helping that we are less likely to improve because of the people that we have in the region in general. Like, it's sad to admit, but it is what it is. Like, it's so sad. One analysis tọmọbìnrin yẹn tó ṣe lórí ọ̀rọ̀ internal revenue tán generate lọ́dọ̀ wọn. Ẹ gbọ́ nǹkan tó sọ. Nígbà tí ẹ bá pa 10 million bí i 10 billion àbí nǹkan ló pè. Tó dé pé expenses in a month is about 50 billion. Bó ní state wọ́n ṣe fẹ́ develop. Ẹ wá kówó jọ, ẹ wá máa ra mọ́tò jọ rẹpẹtẹ, tó bá ní ẹsẹ̀, wọ́n ra mọ́tò fún kíní kan oríṣiríṣi. Kíní offices náà create. Lọ́nà gọ́ọ̀mẹ́ntì wọn tí wọ́n ra mọ́tò fún tí wọ́n máa blow sí ní káàkiri àdúgbò. Wọ́n máa jáyé máyé, wọ́n lè kó mọ́tò 50 jọ fún gọ́vnọ̀ nìkan. Bẹ́ẹ̀ ni deputy náà ní. Àwọn state assembly wọn náà ó ní. Wọ́n máa wá waste owó state láì ní ṣe kankan. So wọ́n sọ àwọn ọ̀dọ́ federal government ń bọ̀. So gbogbo wa náà rún sọ́hún yẹn ni ò jẹ́ káwa develop mi la fẹ́ rò pé gbogbo ìsìpọ̀ tó kí láǹfààní rẹ̀ fún wa. Ẹ̀tọ́ wa ní resources. Irú ti Zamfara tí wọ́n rí yẹn wọ́n declare fún Nàìjíríà. Èyí tó kọ́ sí bandit nìyẹn o. Declare fún Nàìjíríà. Ẹ ń ta gold Nàìjíríà ẹ̀ lọ́wọ́ ata ẹ̀kọ́ àwọn Chinese ọ̀bẹ̀ wa máa wà. Jẹ́ kó jẹ́ part of Nigerian resources tó manage. Tíjọba bá lọ bẹ̀ attack wọn pẹ̀lú bandit. Ibi tí wọ́n láti bẹ̀rẹ̀ nìyẹn o. Ọ̀nà fi wà nínú mess tán wà nílẹ̀ Haúsá lè ní. Lọ́bẹ̀ kọ́ lọ bú ti ẹni gbogbo wọn ṣe. Tán bá répo ní irú ọ̀dọ̀ kápẹ́ for example wọ́n répo Kaduna lè ní.
gbogbo àwọn alágbára wọn pátá ni ó ní portion ipò ń bẹ̀ instead of hand over federal government Nigeria láíláí wọ́n mọ̀ dáa jẹ ni so wọ́n ṣe lọ́dọ̀ wọn bí náà ní ẹ̀tọ́ gbogbo resources àwọn náà wọ́n handle ẹ̀ ìdí tí ń jẹ́ káwa ọmọ onílẹ̀ máa pariwo nìyẹn pé àbá àwọn ṣe mọ́ àwọn irú àwọn èèyàn báyìí ìjẹgàba Ọlọ́run ti fi sínú ẹ̀jẹ̀ wọn làṣẹ bàbá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ lójoojúmọ́ wípé tápò bá ṣe san èèyàn máa ń kálẹ̀ rí ni àwọn pípò yẹn lè dá ẹ̀rẹ̀ wọn handle bí wọ́n ṣe lò gba wọn nu tẹ́ ẹ bá lo ATS ẹ kó gọ́ọ̀mẹ̀ntì lénìí táwọn ọ̀ràn wọn padà síbẹ̀ tó ráwọn ní ó padà bẹ̀ wọn ò ní jẹ́ kí ibo ṣe bẹ́ẹ̀ ṣe wọ́n yẹn wọn ò ní jẹ́ kí North Central ṣe eléyìí tí North Central máa ṣe náà ti ṣe ń gbọ́ ológun tẹ́ ìwọ̀n yẹn tí Abdulsalam àti Babangida ṣe àwọn tó dẹ̀ ṣe yẹn àwọn ara wọn ní Minna ara wọn ní Minna wọn kàn wọnú Central ni bí Benue lòun fẹ́ ṣe president Nàìjíríà wọn ò ní dúró tì í bí Ìlọrin lòun ó ṣe wọn ò ní dúró tì í mo ti ṣe analysis lórí ọ̀rọ̀ yìí láìmọye ìgbà bí wọ́n ṣe rí nìyẹn wọ́n rí àwọn ẹ̀yà yòókù bí inferior wọ́n rí ara wọn bí ẹni tó jẹ́ pé àwọn làwọn níjọba Yorùbá tí wọ́n ń fún ṣe gan wọ́n fún wa nítorí pé wọ́n mọ̀ pé àmọ́ ń tẹ̀lé àwọn gọ̀lígọ̀lí náà fi ń fún Yorùbá tó bá dẹ̀ fún Yorùbá bí kò ti bọ́ kúrò lọ́wọ́ rẹ̀ ká ti gbá padà ní orí lára wọn ọkàn wọn ò ní balẹ̀ wọ́n ti fẹ́ gbọ́rọ̀ Yíbò wọ́n fẹ́ gbọ́rọ̀ Yíbò rárá torí ẹ̀ mo ṣe mọ́ sọ fáwọn èèyàn tó máa ń pariwo Òbí nígbà tí èèyàn ń waste owó ni Òbí kékeré ń ké Òbí ń waste owó ni ẹ jẹ́ kó Òbí ó darapọ̀ ìwọ South yìí ni kó ti darapọ̀ kó ń bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ tí South ò bá lọ wọn ò ní jẹ́ kí Yíbò ṣèjọba Nàìjíríà láíláí àṣírí lẹ́gbọ́n lẹ́nu ilé nìyí tí Yíbò bá di màjíìkì ló ṣẹlẹ̀ bóyá wọ́n ṣe deputy president wá kú tí president bá kú gan wọn ò ní gbà àṣírí lẹ́gbọ́n lẹ́nu ilé nìyí tòrọ̀rọ̀ Biafra ọjọ́ kìíní àná ó sì wà máa ń dẹ̀ wọ́n pé Yíbò ní táwọn ní fún Yíbò ju táwa ní fún wọn lọ láwa Yorùbá bá a ṣe lè manage Yíbò àwọn ò lè manage wọn bẹ́ẹ̀ wọ́n ṣe náà bora wọn ni lẹ́ni Fúlàní tẹ̀ wọ́n ṣe yẹn rí torí ẹ̀ la ṣe ń sọ fáwọn èèyàn ń wo gbogbo ọ̀rọ̀ tẹ́ mọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu sọ gbogbo gbà ọjọ́ ayé rẹ̀ ni pé kó rántí ilé kọ́lọ̀ mọ́ ṣe wá ládọ̀rùn mọ́tọ́ ẹ rántí ilé bẹ́ẹ̀ ṣe bọ́ bí ìran yóò ṣe bọ́ lóko ẹrú èrè rẹ̀ ni ẹ ṣáájú ẹjọ́ pọ̀jù lórí àjò yín kì í ṣe appointment tẹ́ fáwọn èèyàn wọn yẹn ní wúlò fún wọn appointment àwọn tẹ́ bá fún appointment nínú wa ọ̀dẹ̀ wọn lẹ ṣe lóore kì í ṣe ìran Yorùbá inú ilé wọn nìkan lẹ ṣe lóore torí gbà tá à ń fèsì gbogbo crisis wọ̀nyí kò sí lè tá a rí ẹ̀yin nìkan náà sì là ń pè á kò sẹ́ni tá a pè nínú wọn tó jẹ́ wa. bàbá àmọ̀ràn mi tèmi nù láàárọ̀ yìí kò ní jù báyìí lọ ní ṣókí èmi ti yín tòótọ́ bàbá àṣà.